Àtàrẹ odó àjọ àtọ èèyàn kì í jẹ eléyìí ààrẹ kó dalẹ̀ ààrẹ o èèyàn kì í jẹ eléyìí kó dalẹ̀ Yorùbá o àjọ àtọ ọwọ́ sàn àtẹnudẹ eléyìí àdùn ọ̀rẹ́ àdùsòwò àdùsòwò àdùsà Yorùbá lọ àjọ àtọ. Ọ̀ya olùkí rọ̀bù lóríkè ọmọ aráyè ìdúró lẹ o àríyé àríyé ṣúgà lélẹ́yìí ọ̀rá máa dùn àdé ṣúgà láti kò mọ̀. Oyin lélẹ́yìí àdìpọ̀lì sẹ́nu ká kóòsì ọmọ aráyè ìdúró rẹ kò ṣe o ibi adùn wọ́n fẹ́ máa bẹ́ ọ. Egun ẹja lélẹ́yìí o ikú òdìpẹ́ àrùn ìdẹ́ẹ̀dẹ́ o mẹ́kù náà. Ọ̀ya làbọ̀lóyè ogbowó àwọn àbá ètò àwọn fi lóyè jẹ dẹ́rù onídìílé owó ìjọ mẹ́ta máa dà. $3,000 ẹ̀ẹ́dẹ̀ bàbá ẹ̀ka. About the service for what? Kábíyèsí oníṣàṣà. Kábíyèsí. Kábàbà dé. Tó lè débẹ̀ ṣá. Ìjọ sanwó náà tó ti gbé ní ọláwó. Ọláwó. Àbùjá ńlá. Ọlọ́lọ́pàá. Owó tuntun wọn lórí máa wà nínú ọdún ìdíwò yìí náà. Torí ìyàwó ẹ̀ ṣe ń wù. Ọkọ̀ tẹ̀lé ọrù. Sorry, sir. Adébáyọ̀ lóde mo fẹ́ jẹ oyè lérè kí lórúkọ yìí ló fẹ́ jẹ Ọ̀pẹ̀lúwà Ààrẹ Ọ̀nà Kakanfò àjẹsówó àjẹsọ́lá ọkàn abalẹ̀ àríjẹ wàrínu wàrínà wàrílò ilẹ̀ tí ó yèrè ẹgbẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹgbẹ́ tó máa dìgbà máa gba yèrè wọ́n ní dákọ̀ fún mi lọ́wọ́ ìdákọ̀ fún mi lọ́wọ́ orí oyè jagunjagun nílẹ̀
ìlú ìtàn ìjọ kan máa pàṣẹ ọmọ ọlọ́run olóyè òkè ń jà o lóòótọ́ yìí ogun ni àmọ́ ogun ni kì í sì jà tó ti yẹ àwọn ìlọ́wọ́ òun náà lè bẹ̀rẹ̀ jà àwọn ìlú nípa ìṣẹ̀lẹ̀ ìmọ̀ àti àṣẹwẹ́. Ilé tó yẹ tó fi wà pé ojú yìí lápá lórí ìgbìmọ̀ àwọn olùdókòwò tuntun ó wà ní ju ìjọkó délé ó ní ju ìjọkó délé sàárẹ̀ ó ní kó aya ó ní kó ọmọ àti wọn bẹ̀rẹ̀ ó wá wá ìwá àti àjẹtì ẹ̀ láríga ṣe lọ́nà. Ọ̀ṣẹ́ dọ̀rọ̀ún àwòdùkè dọ̀rọ̀ún àwòdùkò rárá ọmọdà. Àwòdùkò rárá kọ́mọ̀ sínú ìgbésẹ̀ ẹ̀dá lórí adébí ìdábọ̀ lọ́nà kó lè gbà láyé. Lẹ́pọ̀ òun èmi ti mú orí wálé ayé orí ẹ̀dọ́ ní olè o, orí ẹ̀ máa lò ó, wà ó orí òdùwó, gbogbo ọ̀dọ́ ládéládé sọ.